ká ṣohun gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì. àwọn àgbà pòwe wọ́n ní bí inú bá dùn a kì í ṣòfin, bí inú bá bàjẹ́ a kì í ṣòfin. mo wá tọ̀ àwọn àgbà lọ, mo ní ìgbà wo nínú máa dùn, ìgbà wo nínú máa bàjẹ́. wọ́n ní ìgbà tí inú bá ti dùn, òfin tá a bá ṣe nígbà tí inú bá dùn, nígbà tí inú bá bàjẹ́, wọ́n ní a ó lu òfin yẹn. òfin tá a bá ṣe nígbà tí inú bá bàjẹ́, nígbà tí inú bá dùn, a ó lu òfin yẹn. òfin wo gan ló yẹ kí àwa tiẹ̀ máa lò nígbà tí a bá sọ pé tínú bá dùn, tínú bá bàjẹ́? wọ́n sọ fún mi pé òfin tí Jésù sọ fún wa yìí gangan lòfin. òfin 10 tó sọ di 2. fi gbogbo àyà rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ, kí o sì fi kí èkejì sì dàbí rẹ̀, kí o sì fi gbogbo ọkàn rẹ, kí o sì fi fẹ́ ọmọnìkejì rẹ bí ara rẹ. èyí ni olórí òfin. ohun tí wọ́n sọ yìí ní eléyìí. nítorí náà òfin yìí ó ṣe pàtàkì láti tẹ̀lé òfin Ọlọ́run. òfin ènìyàn kò lè mú àlàáfíà wá, òfin àtọwọ́dọ́wọ́ kò lè mú ìdùnnú kankan wá. òfin Ọlọ́run gangan ni òfin. bí inú bá dùn a kì í ṣòfin, bí inú bá bàjẹ́ a kì í ṣòfin. òfin tí Ọlọ́run gbé kalẹ̀, èyí tá a ti kọ̀ sílẹ̀ ní ká padà sínú rẹ̀, ká ṣe gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì. bí a bá ń jẹun, ká jẹ níwọ̀ntúnwọ̀nsì. bí a bá ń mu omi, ká mu níwọ̀ntúnwọ̀nsì. bí a bá ń bínú, ká bínú níwọ̀ntúnwọ̀nsì. Bíbélì tilẹ̀ sọ fún wa pé ká bínú ká má ṣe ṣẹ̀. gbogbo nǹkan la lè ṣe, ṣùgbọ́n ká ṣe níwọ̀ntúnwọ̀nsì. gbogbo nǹkan la lè ṣe, ká ṣe níwọ̀ntúnwọ̀nsì. olórí, lòpò rẹ níwọ̀ntúnwọ̀nsì. ẹ wo ipò àwọn ọba wa. bí àwọn ọba wa ṣe wà yìí, wọ́n wà ní ipò ọlá, ní ipò ọ̀wọ̀. wọ́n ń pàṣẹ, ṣùgbọ́n kò sí ẹnikẹ́ni tó mọ̀. ìdí tí wọ́n dẹ̀ fi mọ̀ ni pé àṣẹ tí wọ́n ń pa ò ní àwọn ènìyàn wọn lára. ọba mélòó ló ní security? àwọn ọba ẹsẹ̀ kúkú gbogbo, kò sí ẹni tó ń tẹ̀lé wọn, kò sí security tó ń tẹ̀lé wọn, torí pé wọ́n ń fi sùúrù àti ìwọ̀ntúnwọ̀nsì ṣe àkóso. òun ló jẹ́ kí wọ́n máa wà ní ipò ìtura, òun ló jẹ́ kí wọ́n wà ní àlàáfíà, òun ló jẹ́ kí ayé máa gbẹdẹmukẹ fún wọn. wọ́n ń pàṣẹ bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yẹn, ṣùgbọ́n wọ́n fi mú fílẹ̀, wọ́n fetí balẹ̀. kí láràlú ń fẹ́? kí ni òní ní àwọn ènìyàn mi lára? ìyẹn gangan ni àwọn bá ń ṣe. agbára wà lọ́wọ́ wọn. ipò ọba ò lè tán, iyì ọba ò lè tán láéláyé. títí táyé ò fi parẹ́, iyì máa wà nílé ọ̀dọ̀ ọba ni. torí pé ohun tí àwọn èèyàn wọn ń fẹ́ ni wọ́n ń ṣe. kò sẹ́ni tó rí ìgbà wọn bí ìgbà ìnira. wọ́n rí ìgbà wọn bí ìgbà tó tura, torí pé wọ́n ń tẹ́tí sí èròǹgbà àwọn tó ń darí. ọkọ sí ìyàwó, ipò ohun gbogbo gbọ́dọ̀ wà níwọ̀ntúnwọ̀nsì. tí ìyàwó tó bá jí láàárọ̀, táwọn ọmọ náà dìde, dádì wa ohun báyìí là ń fẹ́, ohun báyìí là ń fẹ́. tí ọkọ dẹ̀ jẹ́ ń tó ní ẹ̀mí Ọlọ́run, á ní gbogbo tẹ́ ń fẹ́. tó pé ohun tí wọ́n fẹ́, ìjíròrò wọn, òun lọkọ yẹn máa ṣe fún wọn. irú ọkọ bẹ́ẹ̀ máa ní àlàáfíà ní ipò ọkọ. irú ọkọ bẹ́ẹ̀ máa ní ayọ̀ nínú ìdílé rẹ̀. ṣùgbọ́n ọkọ tó jẹ́ pé gbogbo ìgbà ló ń ṣòfin, òun báyìí ó tí ó sì tùyàwó lára, tí ó tu àwọn ọmọ lára, irú ọkọ bẹ́ẹ̀ ò lè lálàáfíà nínú ilé yẹn o. àkókò tó yẹ kó jẹun kọ́ ló máa jẹun o. àkókò tó yẹ kó nídùnnú kọ́ ló máa nídùnnú o. nítorí náà a gbọ́dọ̀ ṣe ohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì. bàbá ń bínú, ká bínú mọ́ níwọ̀n. oògùn lílò ńkọ́ ní ètò ìlera, tán bá fún wa pé ẹyọkan láàárọ̀, ẹyọkan lọ́sàn-án, ẹyọkan lálẹ́, tó wá kó méjì tó bẹ̀rẹ̀ sí í lò ó,
tí wọ́n lò nígbà 4 sórí pé irú ẹni bẹ́ẹ̀ ó ti kó bára ẹ̀. a ń láti ṣe gbogbo níwọ̀ntúnwọ̀nsì. ọ̀gá iléeṣẹ́ ńkọ́ ǹjọ́ ń ṣe gbogbo níwọ̀ntúnwọ̀nsì. àwọn ọ̀gá kan wà jẹ́ pé àwọn ọmọ tó wà lábẹ́ wọn ò lè fi wọ́n ṣeré. bọ́gá ò sí nílé gbogbo wọn ti wà nú ìrònú níbo lọ̀gá wa lọ ọ̀gá máa tó dé nítorí pé ó ń ṣèfẹ́ àwọn tó ń darí ni. ipò olórí ipò ọmọ ọ̀dọ̀ ni. Jésù pé ipò olórí ní ipò ọmọ ọ̀dọ̀. ní àkókò tí a wà ní ìgbà ọdún Easter, Jésù bu omi ó fẹ́ wẹ ẹsẹ̀ fún àwọn ọmọ ẹ̀yìn. Pétérù wípé Olúwa kò yẹ kẹ́yìn ṣe báyìí ẹ̀yin ọ̀gá wa. ó ní Pétérù ó ní fi sílẹ̀ bẹ́ẹ̀. ẹnikẹ́ni tí ó bá ti ríra rẹ̀ bí ọ̀gá kò lè ṣàdarí. ẹni bá wà ní tó bá rí rẹ̀ nípò ọmọ ọ̀dọ̀ àwọn ni ó máa ṣolórí. Jésù ní ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe adarí gbọ́dọ̀ rí ara ẹ̀ bí ọmọ ọ̀dọ̀. ìránṣẹ́ ni wá tá a bá wà nípò olùṣọ́ àgùntàn, pásítọ̀, rẹ́fúrẹ́ǹd. ìránṣẹ́ ni wá. ẹ̀gbọ́n tí wọ́n pè wá ní iṣẹ́ ìránṣẹ́. a ní ìránṣẹ́ Ọlọ́run. ìránṣẹ́ ni wá. bá a ṣe jẹ́ ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ náà la jẹ́ ìránṣẹ́ àwọn tá à ń darí. torí tí wọ́n bá ń fẹ́ náà la gbọ́dọ̀ máa bá tó bá jẹ́ wá jẹ́ pé kí ni ẹ máa ní àtúnṣe. a ó jọ jókòó sí round table meeting yẹn pé ẹ̀yin èèyàn mi mo tún rò báyìí ẹ̀yin jẹ́ ká ṣe báyìí. wàá dẹ̀ fọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn àwọn náà dẹ̀ gbà. ìgbà yẹn làlàáfíà lè wà. olórí nínú ìlú ńkọ́ àṣẹ tiẹ̀ ló fẹ́ kó múlẹ̀ àlàáfíà ò lè sí. ìfẹ́ tara tiẹ̀ ló fẹ́ kó máa ṣẹlẹ̀ àkòdẹ̀tẹ́ àwọn ènìyàn kan lọ́rùn pé kíní ní wá lára. bó o bá fẹ́ rí ipò lò pẹ̀lú ayọ̀ tó dẹ̀ fẹ́ kí wọ́n sọ̀tàn rere nípa rẹ̀ ó ṣe ṣohun gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì. àwọn kan wà tá à ń gbọ́ orúkọ wọn lónìí. orúkọ rere tí wọ́n fi sílẹ̀ ò lè bàjẹ́ torí wọ́n ṣohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì ní. ẹ jẹ́ ká ṣohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì. ní ìgbàkigbà tá a bá ti ríra wa wípé ohun tí n bá fẹ́ làwọn èèyàn gbọ́dọ̀ tẹ̀lé, ìnira là ń kó bá ipò tá a wà. kò sẹ́nikẹ́ni tó yọ ọ́ lẹ̀ láti inú ilé wa lọ dé ipò tó ga láwùjọ. tá a bá ti ríra wa bí ọ̀gá a lè lálàáfíà nú ipò náà. ọ̀pọ̀ sùn nú ipò náà kò jí mọ́. abẹ́ ẹ̀ mọ̀ pé tó bá ti dàbí pé ó ti dìnira oríṣiríṣi ìnáwọ́sí ni ó máa wà. bọ̀tá bá fi sùúrù ṣe àkóso gẹ́gẹ́ bí Sólómọ́nì ṣe fi ọgbọ́n Ọlọ́run ṣàkóso, gẹ́gẹ́ bí Dáfídì ṣe fọgbọ́n Ọlọ́run ṣàkóso, àkọsílẹ̀ wọn nú Bíbélì lónìí ò bàjẹ́. àwọn ọba tó ṣe bẹ́ẹ̀ nú Bíbélì tí wọn ò fi ọgbọ́n Ọlọ́run ṣàkóso, ìtàn rere wo lẹ rí tí wọ́n sọ nípa wọn. àríṣe màláríkà àríkà bàbá ìrègùn mà ní. ohun tá a bá ṣe lónìí ìtàn ni ó dà lọ́la. gbogbo ohun tá à ń ṣe nínú ayé wa ní gbogbo ìgbà ìtàn là ń kọ́. ìtàn ọmọdé máa ń kọ́, ìtàn làgbà máa ń kọ́. irú ìtàn wo ni wọ́n fẹ́ máa kọ́? nítorí pé ò ṣohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì. ṣohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì káyé lè tura nígbà tiẹ̀. ohun sọ pé ipò àwọn ọba wa ò lè mẹ́rì torí pé ọ̀pọ̀ ọba wọ́n ń pàṣẹ nínú agbègbè tí wọ́n wà, kò sí nira ní agbègbè kọ̀ọ̀kan wọn torí pé wọ́n ń pàṣẹ pẹ̀lú àṣẹ tó tẹ́ aráàlú lọ́rùn, àṣẹ tí ìlú ń fẹ́. tínú bá dùn a kì í ṣòfin o. òfin tá a bá ṣe nígbà tínú bá dùn, ní ìgbà tí inú bá bàjẹ́ a ó lu òfin yẹn. òfin tá a bá ṣe nígbà tí inú bá bàjẹ́, nígbà tí inú bá dùn a ó lu òfin yẹn. a ó lu òfin yẹn. ẹni bá sì ń gbẹ́ kòtò kó rọra gbẹ́ kòtò, torí tí ò bá rọra gbẹ́ kòtò tó bá gbẹ́ ẹ jìn ta ló mọjọ́ iwájú.
ẹ jẹ́ ká tilẹ̀ wo ìwé òwe orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n Proverbs 25:16 ó ní bí ìwọ bá rí oyin jẹ èyí tí ó tó fún ọ kí ó má bàa sú ọ ìwọ á sì bí oyin tá a bá rí bíbélì ní ká jẹ èyí tó bá tó wa tí ó tẹ́ wa lọ́rùn ṣùgbọ́n ká má jẹ́ kó pọ̀ jù ká má bàa bí tó tá a bá jẹ́ kó pọ̀ jù ó máa sú wa ìyẹn ni pé ohun gbogbo gbọ́dọ̀ wà ní ìwọ̀ntúnwọ̀nsì ìwọ̀ntúnwọ̀nsì ni ohun gbogbo gbọ́dọ̀ wà mo fẹ́ ká ṣe ohun gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì kí ayé kó lè dára fún wa ẹ jẹ́ ká wo ìwé oníwàásù orí keje ẹsẹ̀ 14 ó ní ọjọ́ àlàáfíà máa yọ̀ ṣùgbọ́n ní ọjọ́ ìpọ́njú ronú pé bí Ọlọ́run ti dá ìkíní bẹ́ẹ̀ ni ó dá ìkejì ní ti ìdí èyí pé kí ènìyàn kí ó má ṣe rí nǹkan tí ó ń bọ̀ lẹ́yìn rẹ̀ bá a bá ṣòfin kí la mọ̀ tó máa wà lẹ́yìn rẹ̀ bá a ṣòfin tó dùn yàn nú tínú bá bàjẹ́ kí la mọ̀ tó máa wà lẹ́yìn rẹ̀ tá a bá ṣòfin tó bá yàn nínú jẹ́ nígbà tínú bá dùn kí ló máa wà lẹ́yìn rẹ̀ olórí kan ṣòfin gbà kan nígbà tí ìjọba kúrò lọ́wọ́ olórí yẹn olórí kan níwájú ẹ̀ wọ́n wá yan olórí yẹn pé kó wá ṣe olórí ìgbà tó olórí yẹn dépò ikú ẹni tí ó kúrò nípò yẹn dùn débi pé ó wá ní láti ìsìn lọ ìpakúpa tẹ́ ẹ pa ẹni yìí ó dùn mí débi pé so nítorí náà ẹnikẹ́ni tó bá ti gbọ́ wípé irú kan bẹ́ẹ̀ fẹ́ wáyé a fẹ́ gba ìjọba kúrò lọ́wọ́ ẹnìkan ó ní kí wọ́n mú mọ́ olóhùn náà wà ńbẹ̀ ọlẹ́nikẹ́ni tó bá gbọ́ tó bá dárúkọ ẹ̀ sí kó gbọ́ lásán kò sọ àbórí wọn tí wọ́n ń jókòó pàdé tí ò sọ nígbà tẹ́ ń ṣe àwọn olókọjá ńbẹ̀ lọ́mọdé kọjá ńbẹ̀ ó ní kí wọ́n mú mọ́ olóhùn náà wà lára wọn inú bàjẹ́ nígbà náà inú olórí tó gbàjọba yẹn tí wọ́n yàn sípò yẹn inú ẹ̀ bàjẹ́ ńgbà yẹn nítorí ikú ẹni yẹn ó wá fi ìbànújẹ́ inú ìbànújẹ́ tó wà ó fi ṣòfin yẹn ṣùgbọ́n nígbà tó máa tó bí ọdún bíi 15 ọdún tí kinní yẹn ti ṣẹlẹ̀ olórí kan tó wá dépò wọ́n wá àwọn kan náà tó wá fẹ́ gbàjọba lọ́wọ́ olórí yẹn ìgbà tí ètò ìgbàjọba yẹn ò bọ́ sí àwọn yẹn lọ́wọ́ wọ́n mú wọ́n wá interrogate wọn wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọ́n ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò wọ́n wá ka orúkọ ẹni tó ṣòfin ìgbà yẹn mọ̀ pé ìgbà tó ń travel tó fẹ́ jáde kúrò lórílẹ̀‐èdè yìí tó lọ sórílẹ̀‐èdè kejì wọ́n kàn fi tó létí pé nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ òun kàn gbọ́ ẹmọ̀ tí ò mú rẹ̀ tí ò mọ̀ pé òun fẹ́ gbọ́ ó kàn níwẹ̀ẹ́ toró náà rí pé nǹkan ò lọ déédé ó ń tọ́lọ́run bá fún yín ṣe ó tán ìgbà tí wọ́n mú wọn tí wọ́n sọ̀rọ̀ yìí pé àwọn kan sọ létí ẹ̀ nígbà tó ń jáde kó wọ́n bá lọ mú òun náà wọ́n ní ó ti wà lára àwọn tó dìtẹ̀ yẹn ẹni tó ń darí tí wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ ẹ̀ wọ́n sọ pé tẹ́ni bá ń gbẹ́ kòtò kó rọra gbẹ́ o ó ń torí pé tí wọ́n bá gbẹ́ kòtò tí wọn ò rọra gbẹ́ ó ń torí tẹ́ni yẹn bá jì sí kó ba lè yọ ó ní kòtò tẹ́ni yẹn gbẹ́ nígbà yẹn ó ní náà ló wá padà kò sí nítorí òun náà gbọ́ kò dẹ̀ sọ. yẹn pé bíbélì pé púpọ̀ ó ní bínú bá dùn a kì í ṣòfin bínú bá bàjẹ́ a kì í ṣòfin. àwọn àgbà tí mo tọ̀ lọ tó ń dàgbà jù mí lọ nínú iṣẹ́ yìí iṣẹ́ olúwa yìí mo á ń bèèrè lọ́wọ́ wọn pé ìgbà wo ló yẹ ká ṣòfin dádì wọ́n ní òfin tó borí òfin ni òfin pé fẹ́ ọmọnìkejì rẹ bí ara rẹ kó o sì fi gbogbo àyà rẹ fẹ́ olúwa ọlọ́run rẹ òfin kófin tó bá wà lẹ́yìn yẹn òfin lásán ni òfin ládàdàdá ni àìnífẹ́ ọlọ́run ló jẹ́ kí ohun gbogbo máa dàrú bá ṣe ń rí yìí ìfẹ́ ọlọ́run tá a kọ̀ sílẹ̀ olórí kọ̀ sílẹ̀ ọmọ ẹ̀yìn kọ̀ sílẹ̀ ọkọ ìyàwó kọ̀ sílẹ̀ ìyàwó kọ̀ sílẹ̀ ọmọọṣẹ́ kọ̀ sílẹ̀ ọ̀gá kọ̀ sílẹ̀
gbogbo ènìyàn kọ̀ òfin Ọlọ́run sílẹ̀, àìtẹ̀lé òfin Ọlọ́run mọ́ ló jẹ́ kí gbogbo nǹkan kó polúkúrúmuṣu. Toró ní ìkẹyìn ọjọ́ 2 Timothy chapter 3 verse 1 ó ní ìkẹyìn ọjọ́, ó ní àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ara wọn, ó ní ìgbà ìkẹyìn yóò dé tí àwọn èèyàn yóò jẹ́ olùfẹ́ ara wọn, tí wọ́n máa ṣe nǹkan ara wọn, tí wọ́n ní nífẹ̀ẹ́ Ọlọ́run mọ́. ìfẹ́ àwọn ìfẹ́ ara wa tá a ti gbé wọ̀, òun ni ò jẹ́ kí nǹkan kó yanjú mọ́ báyìí. Ẹ wo bí gbogbo nǹkan ṣe rí, ẹ wo ilé kọ̀ọ̀kan bó ṣe rí, ẹ wo agbègbè kọ̀ọ̀kan bó ṣe rí, torí ìfẹ́ ara wa là ń ṣe. Òfin wo la fẹ́ ṣe tó lè mú àlàáfíà wá àfi tá a bá padà sọ́dọ̀ Ọlọ́run. Òun mo ṣe fẹ́ràn àwọn ọba, torí wọ́n fi sùúrù darí ní àkóso ibi tán wà. Kò sí ọba tó ṣìpòlò, Ọlọ́run ló fi wọ́n síbẹ̀, jẹ́jẹ́jẹ́ ni wọ́n ń ṣe, ìwọ̀ntúnwọ̀nsì wọ́n ń pàṣẹ. Bẹ́ẹ̀ ṣe ń wò yẹn, wọ́n ń pàṣẹ, ohun gbogbo dẹ̀ ń lọ déédéé, kò sógun, kò sọ́tẹ̀, kò sí rògbòdìyàn. Wọ́n ní ọba kan lọ́nà yẹn, àwọn olóṣòfin yẹn, security mélòó lọ́ba ń kó kiri. Bí àwọn èèyàn bá padà sínú òfin ìrẹ̀lẹ̀, ó ní ẹnikẹ́ni tó bá rẹra rẹ̀ sílẹ̀ la ó gbéga. Tí gbogbo ènìyàn bá padà wá Ọlọ́run tó bá rẹ ara wọn sílẹ̀, nígbà náà ni àlàáfíà yóò dé. Tá bá fi ìrẹ̀lẹ̀ darí, tá bá fi ìrẹ̀lẹ̀ ṣàkóso nínú ilé wa, níbi iṣẹ́ wa, nínú ìjọ wa, ní àárín ìlú pàpà, tá bá fi ìrẹ̀lẹ̀, tá bá fi ọkàn Ọlọ́run, tá bá rẹra wa sílẹ̀, tá bá darí, àwọn orin bó ṣe wù wá, gọ́fúnà orin bó ṣe wù, pírẹsidẹ́ǹtì orin bó ṣe wù. Ní ìgbà kan ní gómìnà kan nílẹ̀ Yorùbá ń bì, ó máa lọ sínú ọjà fúnra abọ́lẹ̀ nú taxi, kò tí ì pẹ́ tó fipò lẹ́, ó máa lọ jẹun pẹ̀lú àwọn èèyàn nílé oúnjẹ. Kò sì security kan tó máa tẹ̀lé, á lọ bá wọn ìyá lọ́jà ṣeré, á rìn sáàrin ìlú, á gbèrò ń gbọ́ kan wọn. Ṣé bí wọ́n ṣe bí ẹ náà ṣe bí wa? Ṣé bí èèyàn náà ni wọ́n èèyàn lèmi náà? Mo ṣe máa wá dépò tí màá wá dọlọ́hun. Kí ló dé tí màá wá dọlọ́hun? Mi ilé kò yẹ kí n dọlọ́hun náà. Tí máa dépò tẹ́lẹ̀ mi máa gbádùn, èmi máa lálàáfíà gidi, torí pé gbogbo ohun tó yẹ káwọn èèyàn nílé mi ó ṣe, gbogbo ẹni máa ṣe, torí pé ọkàn Kristi lèèyàn gbọ́dọ̀ fi darí, ọkàn Ọlọ́run lèèyàn gbọ́dọ̀ fi darí. Ibi tó dé tó yẹ pé o ti mọ ìyà tó ń jẹ wọ́n bẹ̀, ẹsẹ̀kẹsẹ̀ ó yẹ gbà, ó mọ ìyà tó ń jẹ wọ́n bẹ̀. N bá dẹ̀ wá ṣe ní kí n fún wọn ní 1,000 bẹ̀, kí n kọ́ ní 1,002 naira. Wọn ò lè ṣépè fún mi, kò dé léwu mí. Ẹni bá ṣe ń di pẹpẹ ní jẹ́ ń di pẹpẹ. Àmọ́ mi ò ṣe nǹkan 1,000. Wọ́n wá ń fetí gbọ́ nínú ìròyìn pé mo ti ṣe nǹkan 1,000 fún wọn. Mo wá fẹ́ kọjá ń bẹ̀. Ṣé wọn ní sọ́kòlù mi? Nǹkan 1,000 tí mo ní mo ṣe fún wọn, 1,000 yẹn mo ti gbà, mo ti fi sápò. Kódà mo tún fowó lé. So báwo mo ṣe wá fẹ́ lálàáfíà ládùúgbò tí mo ti sọ ìròyìn pé ẹ̀yin èèyàn mi o, a ti ṣe nǹkan 1,000 fún àwọn yẹn ò dẹ̀ rí nǹkan 1,000 tó ṣe. So ẹni yẹn wá fẹ́ kọjá ládùúgbò yẹn wọn ní ṣọ́. Kó yí gíláàsì mọ́rí débi pé ó tún ti ń tẹ̀ díẹ̀. Ọjọ́ kan wà tán máa mọ ibi tó gbé gbà kọjá. Ara ohun tó ń fa wàhálà nìyẹn. Ó dìgbà tá a bá padà sínú ìfẹ́ Ọlọ́run, ká fẹ́ràn ọmọnìkejì wa bí ara wa. Ìgbà yẹn gangan la lè ní àlàáfíà. Ìgbà yẹn lọ̀rọ̀ wa lè dayọ̀. Ògo Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Bínú bá dùn, a kì í ṣòfin. Bínú bá bàjẹ́, a kì í ṣòfin o. Òfin Ọlọ́run ní pàtàkì. Òfin Ọlọ́run ló ṣe kókó. Òfin Ọlọ́run ni ká dúró tì, ká fẹ́ràn ọmọnìkejì wa, ká sì fẹ́ Ọlọ́run, ká fi ìgbàyà òdodo darí, ká fi ṣàkóso nínú ilé wa, nínú ìjọ wa, nínú ìlú wa, lórílẹ̀-èdè wa, ní ìpínlẹ̀ wa. Ká ṣe ohun gbogbo bí Ọlọ́run ti fẹ́. Àlàáfíà yóò sì jọba. Ògo Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Tó èyí tí mo tún rí nìyẹn o, tí mo tún ní kí n mú wá fún yín.
etí tó ń gbọ́ mi ò ní di o, ojú tó sì ń wò mí kò ní fọ́. Ní àkókò yìí ìbùkún Ọlọ́run yóò máa bá oníkálukú wa gbé o. Bí a ti ń ṣèfẹ́ Ọlọ́run, Ọlọ́run yóò máa wà pẹ̀lú wa o. Àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀ o. Torí náà ó tán lẹ́nu nísinsìnyí, ó kù níkù o. Àbọ̀rọ̀ ó tó fọlọ́gbọ́n o, àbọ̀rọ̀ ó tó fọmọlúàbí o. Kálàáfíà lè wà, ká lè sùn forí lóṣù ká, ká lè rìn ní àlàáfíà. Kò sí ohun tá a mú wáyé, kò sí ohun tá a máa mú lọ. Bá a kọ́lé ogún á parẹ́, bá a ní mọ́tò ọgbọ̀n á dìtàn, bá a fọmọ sáyé lọ tó bá tó àkókò ọmọ náà ń bọ̀. Ohun gbogbo nínú ayé òmúlẹ̀ mọ́fo, ẹwà ayé mọ́yà níwọ̀nba.